kú dédé àsìkò yìí ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2024 Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìgbà ọ̀tun ti bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí o pẹ̀lú bí kékeré ẹkùn ṣe gborí wọlé lẹ́yìn tí ariwo ọláfẹ̀yìntì gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀ ààrẹ Tinubu dé padà láti orílẹ̀‐èdè Faransé láti búra fún kékeré ẹkùn gẹ́gẹ́ bí adájọ́ àgbà. Ó rọ ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí láti dúró lórí àkọsílẹ̀ ìwé òfin. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ti pè fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè lágbọn ètò ìdájọ́ kí àfikún owó oṣù tí wọ́n rí gbà lè yọ. Ilé-iṣẹ́ NNPC ti sọ̀kò ọ̀rọ̀ padà sí Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ OVH. Lábẹ́ rẹ̀ ó ní ààrẹ Tinubu àti Wálé Ẹdùn ò tiẹ̀ fojú síbẹ̀ rárá débi tí wọn yóò mú un ní bàbàrà. Ilé-iṣẹ́ epo Ondo ti ra ilé-iṣẹ́ Agip Oil ní owó tí kò dín ní mílíọ̀nù lọ́nà $4,700. Ilé-iṣẹ́ orílẹ̀-èdè China Zhongshan tún ti gba ọkọ̀ òfurufú agbérapá oní mílíọ̀nù $67 tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tó wà lórílẹ̀-èdè Canada. Ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà nílò ìdókòòwò tó lóòrìn láti lè kún ojú òṣùwọ̀n bó ti yẹ. Mínísítà Festus Keyamo ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ ti ní kí àwọn olùfẹ̀hónúhàn EndSARS 6 tí wọ́n gbọ́ ẹjọ́ wọn lánàá máa lọ láyọ̀ àtàlàáfíà. Aya ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn obìnrin àkọ́kọ́ ti ró àwọn òǹtajà wóróbo tí kò dín ní ẹgbẹ̀rún lọ́nà 37 lágbára pẹ̀lú owó tí kò dín ní bílíọ̀nù kan náírà ó lé márùndínláàádọ́rùn-ún. Lórí ọ̀rọ̀ owó ìtanràn mílíọ̀nù $4,500 náírà ó dín 5 náírà tí àjọ NDPC fi kan ilé ìfowópamọ́ Fidelity. Ilé ìfowópamọ́ ọ̀hún ti ní òun kò ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n ní òun ṣe o. Ìròyìn eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea jáwé olúborí nígbà tó kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Servette pẹ̀lú àmì ayò 2-0 ní ìpele àkọ́kọ́ ìdíje UEFA Conference League. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn lẹ́ ó jẹ́ láǹfààní tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.